Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run olùfẹ́ wa, alátìlẹ́yìn àìkú àìsá, ọba tó fi àánú pa wá mọ́, tó fi àánú dá wa sí. Àtúrí ọjọ́ ìsinmi ìkejì nínú oṣù ìkejì. Ọlọ́run ní ìlọ́po oore ọ̀fẹ́ tí ó yọ̀ǹda fún wa, ẹ mà ṣe o. Àgbéyìnga Ọlọ́run aláàánú wa. Ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kẹsàn-án oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé òmìnira nípa ẹgbẹ́. Òmìnira nípa ẹgbẹ́. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà? Níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. A mú Bíbélì kíkà wa nínú ìwé Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá dé ìkọkàndínlógún. Nígbà náà ni àṣẹ jáde lọ pé kí wọ́n pa àwọn amòye o. Wọ́n sì ń wá Dáníẹ́lì pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ láti pa wọ́n. Nígbà náà ni Dáníẹ́lì fi ìmọ̀ àti ọgbọ́n dáhùn wí fún Áríókù tí í ṣe balógun ẹ̀ṣọ́ ọba, ẹni tí ń lọ pa àwọn amòye Bábélì. Ó dáhùn ó sì wí fún Áríókù balógun ọba pé èéṣe tí àṣẹ yìí fi yá kánkán láti ọ̀dọ̀ ọba bẹ́ẹ̀. Nígbà náà ni Áríókù fi nǹkan náà hàn fún Dáníẹ́lì. Nígbà náà ni Dáníẹ́lì ó wọlé lọ, ó sì lọ béèrè lọ́wọ́ ọba pé kí ó fi àkókò fún òun. Ó sì wí pé òun yóò fi ìtumọ̀ rẹ̀ hàn fún ọba. Nígbà náà ni Dáníẹ́lì lọ sí ilé rẹ̀, ó sì fi ọ̀rọ̀ náà hàn fún Anania, Miṣaeli àti Asaria, àwọn ọ̀rẹ́ rẹ̀, pé kí wọn kí ó béèrè àánú lọ́wọ́ Ọlọ́run Olúwa ọ̀run nítorí àṣírí yìí, kí Dáníẹ́lì àti ẹgbẹ́ rẹ̀ má bàa ṣègbé pẹ̀lú àwọn ọlọ́gbọ́n Bébélì yòókù tí ó wà ní Bábélì. Nígbà náà ni a sì fi àṣírí náà hàn fún Dáníẹ́lì ní ìran rẹ̀ ní òru. Dáníẹ́lì sì fi ìbùkún fún Ọlọ́run Olúwa ọ̀run. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Àwọn tọkọtaya kan wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìjọ. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀, a ṣe àkíyèsí pé ìyàwó dẹ́kun àti máa wá. Nítorí náà, a pinnu láti lọ ṣe àbẹ̀wò sí i. Nígbà tí a ṣe èyí, ó wí pé òun dẹ́kun láti máa wá nítorí láti ìgbà tí òun ti bẹ̀rẹ̀ sí ní wá sí àwọn iṣẹ́ ìsìn, òun pàdánù agbára láti fò lọ sí ìpàdé àwọn àjẹ́ ní òru. Nípa wíwá sí àwọn iṣẹ́ ìsìn lásán, ẹ̀mí àjẹ́ inú rẹ̀ ti di akúrẹ̀tẹ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ lánàá pé ènìyàn lè ṣe alábàápàdé àwọn ẹ̀mí èṣù nípa kíkó ẹgbẹ́ pẹ̀lú àwọn tó ní ẹ̀mí èṣù àti dídúró ní agbègbè àwọn tó ní ẹ̀mí èṣù. Ènìyàn lè gbóná nínú ẹ̀mí nípa kíkó ẹgbẹ́ pẹ̀lú àwọn ènìyàn tó ní ìwà bí Ọlọ́run tí wọ́n sì dúró ní àyíká ẹni tó ní ẹ̀mí Ọlọ́run. Irú ẹgbẹ́ tí ó ń kó ni yóò sọ ipa rẹ̀ nínú ayé rẹ o. Tí ó bá jẹ́ pé àwọn ènìyàn tó kórìíra nǹkan ìwà bí Ọlọ́run ló yí ọ ká, o kò lè retí pé wàá jẹ ìgbádùn òmìnira ní ayé yìí o. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá sọ pé o kò gbọ́dọ̀ fi àìdọ́gba dàpọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Ẹnikẹ́ni tí a bá pè ní ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ Jésù pẹ̀lú pàápàá. Ẹ̀wẹ̀, tí ọ̀rẹ́ rẹ bá fẹ́ràn Ọlọ́run tí ó sì ṣe ìfẹ́ Ọlọ́run, tí ó fẹ́ ìwàláàyè rẹ̀ gidigidi, o kò lè wà ní kò gbóná kò tutù nínú ẹ̀mí. Bákan náà, ohun tí ó ń tẹ́tí sí, ohun tí ò ń wò àti àwọn ohun tí ò ń kà, ó máa kó ipa tó tóbi nínú bí wàá ṣe gbóná tàbí di òmìnira nínú gbogbo ẹ̀ka ayé rẹ. O kò lè máa ka Bíbélì déédéé lójoojúmọ́ kí o sì máa ṣe déédéé nínú kí o máa ka Bíbélì déédéé, kí o máa gbàdúrà, kí o tún wá wà nínú ìdè Sátánì síbẹ̀.
rárá o. Bí o bá ṣe ń ka ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ yóò máa kún ọkàn rẹ. Ìwọ yóò sì gba àwọn ìtọ́ni àti àwọn ìdarí tí yóò yọ ọ́ nínú gbogbo ewu gbogbo. Bí o ṣe ń ní ìpéjọpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ yóò máa ní òye ní gbogbo ọ̀nà rẹ gbogbo. Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 140. Àwọn ènìyàn kò ní òye kò ṣeé tàn. Àwọn ènìyàn tí ó ní òye kò ṣeé tàn jẹ. Gbogbo àwọn ènìyàn tó ní òye ní ẹ̀kúnrẹ́rẹ́, wọn kò ṣeé tàn jẹ tàbí kí a yí wọn lọ́kàn padà nípa ẹ̀tàn Sátánì. Rárá o, wọn kò ṣe aláìmọ̀ nípa àrékérekè èṣù. Nítorí náà kò lè rí wọn mú, bẹ́ẹ̀ ni kò lè rí wọn tàn jẹ. Nínú ìwé Kọ́ríńtì kejì orí 2 ẹsẹ̀ 11. Yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ohun tó jẹ́ ti Ọlọ́run. Orin àti fídíò jẹ́ kí ojú rẹ wà lórí àwọn nǹkan tí yóò máa ru ọ́ sókè, tí yóò sì fún ọ ní okun nínú Ọlọ́run. Fi àwọn ohun tó jọ ti ìwà bí Ọlọ́run yí ara rẹ ká, tí yóò máa tì ọ́ láti máa wá Ọlọ́run síwájú àti síwájú sí i. Bí o ṣe ń ṣe èyí, ìwọ yóò máa gbádùn òmìnira nípa ti ẹ̀mí. Gbogbo ẹ̀mí tó bá sì ń ṣe alábàápàdé rẹ yóò rí ọ, wọn yóò sì rí ẹ̀mí ìyè ti ọ̀run nínú ayé rẹ. Olùfẹ́, máa lo àkókò pẹ̀lú àwọn ènìyàn, àwọn nǹkan àti àwọn ibi tí ìwàláàyè Ọlọ́run wà o. Nítorí ní iwájú rẹ̀ òmìnira wà ńbẹ̀, ayọ̀ wà ńbẹ̀ àti àlàáfíà ní gbogbo ọ̀nà rẹ pẹ̀lú dídi ọlọ́rọ̀. Kókó ọ̀rọ̀: ẹgbẹ́ rẹ yóò kó ipa gidi nínú ayé rẹ. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi Ọlọ́run o, gbogbo ibi tí mo ti kẹ́gbẹ́ tí kò ti fi ògo fún ọ, Olúwa yà mí yà wọ́n lónìí. Àwọn ẹgbẹ́ tí mo ti ń kó, àwọn ibi tí mo darapọ̀ mọ́ tí kò fi ògo fún ìwọ Ọlọ́run, tí kò sì ní jẹ́ kí n gbèrú sí nínú rẹ, Olúwa yà mí yà wọ́n lénìí. Àti pé láti òní lọ, so mí pọ̀ mọ́ àwọn tí yóò mú mi gbèrú sí nínú rẹ, àwọn tí yóò máa mú mi tẹ̀síwájú nínú ìjọba yìí. Olúwa so mí pọ̀ mọ́ wọn. Ògo ni fún orúkọ yín torí tẹ́ ti gbọ́. Olúwabùkọ́lá Ayákọ́ni orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀. Kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Àkúṣẹ́ ìsìn ni ó dàbọ̀.